Ó jẹ́ agbègbè tí ó kún pàpàtà ńláńlá. Ìdí nìyí tí wọ́n fi ń pè ní Abẹ́òkúta. Ibẹ̀ lókè Olúmọ fi kalẹ̀ sí. Oríṣiríṣi iṣẹ́ ajé làwọn ẹ̀dá ń ṣe. Yàtọ̀ sí iṣẹ́ àgbẹ̀, wọ́n fẹ́ràn láti máa dá aró, wọ́n mọ̀ nípa àdìrẹ. Àwọn ìgbẹ́ fẹ́ràn láti máa jẹ láàfú, kòkòrò, ẹ̀fọ́, ewédú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yàtọ̀ sí ọba Aláké, Adédọ́tun Àrẹ̀mú, Gbádébọ̀, ọba mẹ́rin mìíràn náà tún wà nílùú Abẹ́òkúta tí ó ń ṣe olórí ìlú wọn. Àwọn ọba náà ni Àgùnrẹ́, Olúbàrà, Olówu Òdùrú, Ọ̀ṣídẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jàǹkànjàǹkàn tí wọ́n tó fẹ̀mí wọn wèrú fẹ́ gbà látorí. Ṣódẹkẹ́, Lísàbí, Ìyáàfin Ẹfúnróyè Tinubu tí ó jẹ́ akọni obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ohun pàtàkì ohun má lè fọwọ́ rọ sẹ́yìn ní ìlú Ẹ̀gbá. Àkọ́kọ́, ìlú Ẹ̀gbá ní ilé ìjọsìn àkọ́kọ́, ilé ìjọsìn St. Pétérù Angílíkánì. Ìkejì, ilé ìjọsìn wà ní ìlú Abẹ́òkúta, ilé ìjọsìn tí ó wà títí dòní. Ìkẹta, wọ́n dá ìwé ìròyìn àkọ́kọ́ sílẹ̀ ní ọdún 1559 ní ìlú Abẹ́òkúta. Ìkẹrin, ìlú Abẹ́òkúta ni a ti rí oríṣiríṣi ọ̀jọ̀gbọ́n bíi ètò ẹ̀kọ́, olóyè Ransom Kuti, nímọ̀ ìṣirò, olóyè Akíntọ́lá William ní iṣẹ́ ológun, ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan, olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, adájọ́ àkọ́kọ́ Adétókùnbọ̀ Adémọlá wá láti ìlú Abẹ́òkúta. Ẹ ṣé. Ọmọ Ẹ̀gbá òsì ọ̀dà lájú tọ́mọ yìí kọ́ kalẹ̀ yìí ẹja ìjọba mi appreciate mọ́tà náà ló wà bẹ̀ àwọn agent tó